Oríṣiríṣi ọmọ ìgbẹ́ ò ní ṣaláì máa ṣègbé. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ, wọ́n ní Naomi tó ṣe birthday l'Ákúrẹ́. Àwọn èèyàn yẹn lẹ́nu ò tí ì fẹ́ ṣe o. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ní dandan wọ́n tún máa celebrate ẹ̀. Àwọn ọ̀rẹ́ ẹ̀ l'Ákúrẹ́. Bọ́n ṣe gbìrẹ́gẹ̀jigẹ̀ nìyẹn. Àwọn náà rent hall o. Àwọn náà ṣe gbogbo ẹ̀ o. Wọ́n dẹ̀ àti event plan tán tún pè o. Táwọn nìkan ṣe nǹkan wọn kì í ṣe Naomi kì í dẹ̀ ṣe kábíyèsí o. Ló dá owó hall o. Náà sọ pé wọ́n túbọ̀ wá ṣàlàyé ẹ̀ dáadáa. Pé ṣe ni Ashley kàn já wọ̀ bẹ̀. Ọlọ́run ló mẹ́ni tó sọ fún pé Naomi ń ṣe celebration. Mo sọ fún wa mo ní Ashley mo ní wọ́n ní glass gbogbo wọn tó fi monitor kábíyèsí àti Naomi. Ó tàn bókun àwọn people yẹn they are men, they are something else. So bọ́n ṣàṣe wọ́n ní wọn ò mọ ẹni tó ta wọ́n lódobo. Wọ́n ní kò pẹ́ bí kábíyèsí ṣe wà ń bẹ̀. Mo rò pé ó fi pé bá kábíyèsí ní sí ń bẹ̀. Ó máa mọ̀ pé kábíyèsí wà ń bẹ̀ torí ìtara yẹn àti owú jíjẹ. Ó mọ̀ pé owú jíjẹ ó máa ń ya àwọn kan ní wèrè. So kókó wa of her senses again. Wọ́n ní bí kábíyèsí wà ọmọbìnrin yìí tún wá sí ibà. Wọ́n ní ṣe ló kọ́kọ́ mú kéèkì yẹn tó fọ́ mọ́lẹ̀ kó kéèkì kan torí kéèkì wọn ló kọ́kọ́ fọ́ kan mọ́lẹ̀ bẹ́ẹ̀ wáì. Wọ́n ní kábíyèsí ó ti ránṣẹ́ sáwọn security pé kan stand by kan má jẹ́ kó lọ torí ẹni tí wọ́n wá láti àná tán ti dé láti UK tán sọ pé ó lọ bọ́gù lé póhùn ni wọ́n ti ń wà. Wọ́n ti wọ̀n bẹ́ẹ̀ bí tó tún ṣìnà wá sí ibà pé ilé lágbára o. Wọ́n ní kábíyèsí inú yá tó tún ti bẹ̀rẹ̀ kíní bíi mẹ́ta ṣẹ́mọ̀ kì í ṣe gbogbo senses ẹ̀ ló fi ṣiṣẹ́. Wọ́n ní bí ó kàn ṣe mú kéèkì kankan fọ́ mọ́lẹ̀ wí. Wọ́n ní kábíyèsí wọ́n ti sọ fún àwọn kan pé kò gbọdọ̀ escape bó ṣe wọlé kábíyèsí tó sọ fún wọn pé ọmọbìnrin tó ń wá ẹ̀ pé kò gbọdọ̀ lọ o. Ó kàn dédé wọlé ni. Anyway tó bá ti rí Naomi àti kábíyèsí scatter ni torí kíní yẹn túbọ̀ ó túbọ̀ ń gùn kò normal. Wọ́n ní kábíyèsí ti sọ fún àwọn people yẹn tó tún bẹ̀rẹ̀ ranù wọ́n kàn lọ gbé lẹ́ẹ̀kan náà. Wọ́n ní bó ṣe gbé wọ́n kàn lọ jù mo sọ fún wọn náà ti lọ jù sínú sẹ́ẹ̀lì. Wọ́n ní ibẹ̀ yẹn ló ti máa bẹ̀rẹ̀ sí ní ka ibi tó kó àti wedding certificate o àti aṣọ Naomi àti àwọn jewelries àti gbogbo nǹkan tó jí wọ́n ròyìn pé bẹ́ẹ̀ yẹn ló máa wà tó máa fi ka gbogbo ẹ̀ pátá tó máa fi dá gbogbo ẹ̀ padà. Rí pé ó lágbára. Òun nìkan ṣáwọn alálẹ̀ ló wọ̀ wá ní àbọ̀ Ọlọ́run ẹ̀mí mímọ́ ló wọ̀ wá. Tí ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ ṣìṣe kò ní wò pé ṣé kíní yìí máa lẹ́yìn àbí kò ní lẹ́yìn. Kíní yẹn máa ti pé kó ṣìṣe. In the first place ṣó yẹ kó débẹ̀ yẹn tọ́dẹ̀ ń wà. Ṣó yẹ kó débẹ̀ yẹn ó nìkan ló wá fi ara ẹ̀ lọ hàn tán fi kì í mọ́lẹ̀ tán handcuff. Wọ́n ló wà ní sẹ́ẹ̀lì ṣá. Wọ́n ní tó bá di ṣe party yìí tán kán á dẹ̀ dọ̀la wọ́n á ṣe wá rí sí tiẹ̀. Wọ́n ló lágbára ó lágbára. Wọ́n ló wà mí àwọn tó ń jọ ń ṣe wọ́n láwọn celebrant àwọn ní party tán àwọn ọ̀rẹ́ Naomi tó ń ná gbogbo owó yẹn. Wọ́n ní wọ́n kàn ṣe rí tó fọ́ kéèkì wọ́n lè rí ìwé. Wọ́n ní àwọn tí ó mọ̀ wọ́n mọ̀ lé ní pé ta leléyìí kí leléyìí ṣe kí ló wá ṣe ní ibà kí ló wá ṣe pé bo leléyìí ti já wa. Wọ́n wá sọ pé àwọn ará àwọn tó ń jẹ owó òun ní ààfin pé kan nu wọn nìyẹn. Wọ́n ní àwọn yẹn ti fẹ́ ṣùbò kán lu àlùbọ̀lẹ̀. Wọ́n ní kábíyèsí ní kán má fọwọ́ kàn pé wàá ríran wò pé àwọn agbófinró ti gbé e. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn yẹn ò tiẹ̀ mọ nǹkan tó ń lọ. Wọ́n ní òkè ó tiẹ̀ dá.
báwọn agbófinró ṣe fọwọ́ bà á. So kó tiẹ̀ lọ, kó lọ rẹ́sì. Nǹkan díẹ̀díẹ̀ tó wà lára ẹ̀, jáwọ̀rìnwọ̀n tó wà lára ẹ̀, bóyá, ṣé ó ti ẹ̀ dá odindi ìyàwó kábíyèsí, àwọn ìyàwó kábíyèsí. Ìyẹn lẹ máa fi mọ̀ pé wọ́n ń ṣe original. Original ìyàwó kábíyèsí wọn ò gbọdọ̀ máa ta fèlèfèlè bẹ́yẹn. Wọn ò gbọdọ̀ máa rìn ní bèbè ibi tán máa ti dáràn àti ibi tán ti máa disgrace wọn. Ṣé mọ̀ pé kábíyèsí kàn ń wò wọ́n pé ó kàn yẹ pé ó ń wò wọ́n pé nígbà tó bá sú wọn kólúkálukú kúrò láàfin. Ẹ ti ìgbà tí wọ́n fẹ́ kúrò nǹkan, kí ni kábíyèsí fẹ́ ṣe? Ó di dandan. Ọlọ́run á fún kábíyèsí ṣe láti wá nǹkan ṣe sí i. Ọlọ́run tó fẹ́ mu ló tún gbé. Inú mi máa dùn nígbà tí wọ́n gbọ́ pé ó ti tẹ̀ wá. Wọ́n ní àti as from tomorrow, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa treat ọ̀rọ̀ ti Ashley. Pé tí ò bá dẹ̀ ti kó gbogbo àwọn nǹkan tó kó, gbogbo àwọn ẹrù tó kó nínú ilé Naomi, pé inú ẹ̀wọ̀n yẹn, ibẹ̀ ló máa gbé sí, pé ká máa wòran. Ẹ rìnà wò. Ẹ gbélé gbọ́ lọ́la, ẹ gbọ́ wìnrìnwìnrìn. Bẹ́ẹ̀ ni. Wọ́n ló jọ káàté, kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjèèjì tìrò. Ẹ wo, ṣé ó yẹ kí Ashley kó débẹ̀ tó jẹ́ pé wọ́n wà? Ẹ rí pé òun ẹ̀kọ́ mímọ́ ló kàn ti wá wẹ́rẹ́wẹ́ tán fi lè mú, wọ́n gbá mú ni. Wọ́n gbá mú red-handed. Ẹ rí pé wọ́n ní ìkà àti orí àti ìkà kò sí tó máa gbé o. Gbogbo ẹ̀ ló pé pérépéré. Olúkálùkù á dẹ̀ máa yọ ọwọ́ ti ẹ̀ ní kọ̀ọ̀kan. Ó dà bẹ́ẹ̀. Ṣé rí Naomi? Ó ti gbó oríire wáyé ẹ̀ ní tiẹ̀. Ó wonder. Ṣé máa rí inú tálẹ̀ tó máa kijó mọ́lẹ̀ kò gbéṣẹ́ rán yẹn? Tó kijó mọ́lẹ̀. Sátánì ló ní ìbànújẹ́. Òun àti àwọn ẹmẹ̀wà ẹ̀, àwọn tó ń tàn káàkiri, tó ń tẹ̀lé. Wọ́n pọ̀ o. Àìmọye àwọn tí Sátánì ti fìyà jẹ gan. Tí Sátánì ti fẹ́ lù pa. Ó máa ṣe o. Kí ló dé? Kí ló dé tí wọ́n láwọn ò ní jáwọ́ nínú iṣẹ́ ibi? Ẹ rí pé Sátánì ti sè wọ́n jiná nínú ìgbésí ayé ẹ̀. Ṣé léyìí dáa? Ṣé léyìí bọ́ọ̀sì ṣó bá mu? So wọ́n ní Naomi, Ashley o. Òun nìkan ló fẹ́ sáré rìn wá síbi tí wọ́n ti máa fìyà jẹ o. Òun nìkan ló fìyà jẹ rẹ̀ o. Ó ga àwọn láfògìdì ẹ káre. Ẹ káre. Ẹ kú ìdárò ara yín àti Naomi àti ìdárò Ashley. Lórúkọ Jésù. Ibi ò ní bá Naomi ti wà o. Wọ́n à ní dárò ẹ̀, anybody ò ní dárò. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́, àgbàyanu. Òun lárí mọ́, lárí Naomi bọ́nú ẹ̀jẹ̀ Jésù. Kí Ọlọ́run ó gbé ga ju gbogbo àwọn ọ̀tá ẹ̀ lọ. Káwọn ọ̀tá ẹ̀ kan fọwọ́ hánu, kan bẹ̀rẹ̀ sí ní forí járí jẹ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí láyé àìnípẹ̀kun. Àmín. Ẹ̀yin èèyàn wa tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ìdùnnú, ayọ̀ àti àlàáfíà lẹ máa fi gbọ́ gbogbo àṣírí Sátánì. Táṣírí èṣù níbò mọ́ gbogbo wa lára. Ẹ ṣé gan bá wa share àti bá wa like. Kẹ́ bá wa fi gbogbo ìtókù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Kristi Olúwa wa. Amen.